أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوكم الله سبحانه وتعالى، أترى إكاتيك فوجي شندا ومحمد صلى الله عليه وسلم. Ike Allah bẹ́ẹ̀ dà tí ó ní tán kó máa bá Nábì wa Muhammad, orí ilé ìjẹta Allah subhanahu wa ta'ala, èyí tí ó ní tán tí ó sì ní parẹ́ kó máa bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó máa wà dó lórí ẹnìkan kó máa bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, ẹni bá ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo gẹ́gẹ́ bí Allah bẹ́ẹ̀ dà ṣe pàṣẹ. Kí ìkẹ́ àti ọlá Allahu subhanahu wa ta'ala kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwa tí a ṣì wà lórílẹ̀ ayé tá ń ṣẹ̀mí lọ, à ń bẹ Allahu azza wa jal ìpé kó jọ kó dákun nínú àánú rẹ̀. Ìsìláàmù tá gbé dání àti sunan Nábì wa Muhammad sallallahu alaihi wasallam, èyí tí a wà lórí rẹ̀, òun náà ni kí Allah bẹ́ẹ̀ dà jẹ́ kí a parí ìṣẹ̀mí wa lé lórí. Àpadà sáburú tí máa ń dé bẹ́ẹ̀ dà níbi ìṣẹ̀mí rẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ní níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀. So tí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó wà fi dàbá kan míì, tí Islam ó fi dìtàn fún, tí sunan Nábì ó fi dìtàn fún. Kí Allah bẹ́ẹ̀ dà kó má jẹ́ kí a wà tí yẹn dé àpadà sáburú bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bá ti ń bẹ ipé kó ṣe ìṣẹ̀mí ní rọrùn fún wa, bẹ́ẹ̀ dẹ̀ ni kó ṣe àrísìkí wa ní rọrùn fún wa, kó dẹ̀ mú wa dúró lórí ẹ̀sìn rẹ̀ ní ìtàfìrí ìyọ́nú rẹ̀ láyé bí àti ní alkiyama. Akẹ́wọ̀n nínú Islam lórí sunan Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ipé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn rẹ̀ nìkọ́ kan wa Allah bẹ́ẹ̀ dà bá ní kí a wà pẹ̀lú wa, ipé kí a má ṣàbá wa gbìyànjú láti bá wa share ètò yìí, kí Allah bẹ́ẹ̀ dà má ṣàsan wá ní ẹ̀san olóore. Mo lè má pẹ́ lọ títí lórí ètò yìí, ṣùgbọ́n àmì Allah bẹ́ẹ̀ dà kó má ṣàgbá ní iṣẹ́ dáadáa lọ́wọ́ wa. Láti bí àná ni mo ti gbọ́rọ̀ tí Afa Abdulmumin Ọ̀kìn, mo gbọ́rọ̀ tí Afa náà sọ, but àyò fi bẹ́ẹ̀ yọ fún mi dáadáa láti sọ̀rọ̀. Tayyib,
ìgbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ náà mo kàn rẹ́rìn ni wallahi alazim mo kàn rẹ́rìn ni pé nínú ọ̀rọ̀ táfà yìí sọ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí sì ń bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ni àbáwọn ẹni tó bá fẹ́ mọ̀nà tó fẹ́ mọ̀nà òdodo. So a máa ń play ọ̀rọ̀ àfáà náà kí gbogbo akáṣe kí ni ká gbọ́n tí àfáà sọ. Oye. Alhamdulillahi wassalatu wassalamu ala ashrafil mursalin. So and then again, so à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ mudiru inshallahul azim. So ó ṣe pàtàkì. Wa ala alihi wa ala kulli ummatihi ajma'ina amin amma ba'd. Dúpẹ́ fún Ọlọ́run, ìkẹ́ àti ọlá Ọlọ́run kó bá Ànábì Muhammad. Ọlọ́run wọlá Ànábì Muhammad bá ṣàlékún kí àti gẹ̀ gbogbo àwọn sàhábà, àwọn tábìín tàbíìn, lórí gbogbo àwọn àfáà wa tí a kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn, tí a kíwú lọ́dọ̀ wọn, kó tó di pàdé mọ́rkàzì wá lórí àwọn àfáà wa àgbà, bàbá Sheikh Adam Abdullahi Ìlọrí. Ọlọ́run iwájú jẹ́ ń dájú kọ, Ọlọ́run mọ́sàájọ́ dá. Ẹ̀yin tí wọ́n fi sílẹ̀ mọ́jọ́ bàjẹ́, ẹ̀yin tá àfẹ́ kó bàjẹ́ iná ni bàbá wa Sheikh al-Muhtaram Mudiru Habibullahi Adam Abdullahi Ìlọrí. Ọlọ́run mọ́sàbá lọ́rẹ̀ mi wọn. Ọlọ́run mọ́ kájú pa wọn, mọ́ fìtínà wọn, mọ́ dà wọn láàmú fún wa. La ilaha illallah wala al-Qur'anul azim wala wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run. Èyí lórí gbogbo àwọn àfáà wa tó ṣẹ́kù pẹ̀lú àbàbà Mudiru. Bàwọn tí a bá kún wọn, Ọlọ́run mọ́sàbá kún wọn, àlùbáríkà Ànábì Muhammad. Jàmáà lọ́kùnrin àti lóbìnrin tí ẹ̀ ń gbọ́ mi, salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nítorí gbé mi jáde ní àárọ̀ yìí, òun ni ọ̀rọ̀ kan tí ó ń jà ràyàràyà láti bí ìjẹta. Wọ́n ti lọ́rọ̀ yẹn ń jà àná lèmi tó gbọ́ nírọ̀lẹ́ àná. So Yorùbá dẹ̀ ní ọ̀rọ̀ kì í wúwo bí ẹni tó sọ. Ìgbà mí ọ̀rọ̀ lè má wúwo ẹni tó sọ ó má wúwo. Àmọ́ kíbi tí wọ́n bá lọ́ ọ̀rọ̀ yẹn má kọjá ibi tó wúwo tó gba jù lẹ́mìí yàn. Ọ̀rọ̀ yẹn ò wúwo lọ́dọ̀ mi. Ẹni tó sọ ò wúwo lọ́dọ̀ mi torí mi ò mọ̀ rí. Àmọ́ ibi tí wọ́n lọ́rọ̀ yìí mọ́ bàbá Sheikh Adam, bàbá Mudiru Habibullah, ó wúwo lẹ́mìí mi, ó kún mi lẹ́mìí púpọ̀, ó sì bà mí nínú jẹ́. Torí pé ní ipò tí mo fi wọ́n sí lẹ́yìn Ọlọ́run, lẹ́yìn Ànábì, lẹ́yìn àwọn òbí mi, kò sẹ́ni kankan mọ́ tó tún wúwo tó ibi tí mo ti kẹ́kọ̀ọ́ tí ń jẹ́ ààyè ọ̀wọ̀ tí ń jẹ́ bàbá Sheikh Habibullah Adam Abdullahi Ìlọrí. Ọ̀rọ̀ náà lọ nípa pé àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ nínú atẹ́gùn kébi tó rí gbọ́ ó ti ń jẹ́ bí ìrọ̀lẹ́ àná. So kò fi wò pé àfi kí n gbé ìgbésẹ̀ kémi náà sọ̀rọ̀ lórí ẹ̀ ní àárọ̀ yìí. Náà alhamdulillah, Ọlọ́run má fi ara ni wá, má sì kú dààmú bá wa. Mo rántí pé bóyá bí ọdún mélòó kan sẹ́yìn ó ṣe bí a ń fẹ́ tẹra díẹ̀, àbí kí n kúkú fẹ̀sọ̀ kan sọ pé Ọlọ́run má fara ni wá. Ó rẹ ọ̀tá mi tí àárẹ̀ yẹn dẹ̀ lágbára gan, ọyẹ pé mi gan padà ń rò nígbà tó dáre kan pé tó gbóhùn tọ́lọ́run bá kọ kéèyàn gba kádàrá Ọlọ́run. Àmọ́ àwọn tí wọ́n já àwọn ọ̀rẹ́ mi, àwọn tí wọ́n já àwọn ẹbí mi, wọ́n dúró tì mí, kọ́lọ̀ mọ́sà wọlá dídí àsìkò yìí náà, kọ́lọ̀ mọ́sà tó bá san wọ́n lẹ́san. Àwọn tí wọ́n dúró tì mí, àwọn ọ̀rẹ́ mi tí wọ́n já àwọn ẹbí mi, tí wọ́n dúró tì mí máa pọ̀. Ìwọ Ọlọ́run mọ gbogbo wọn, kò sì mọ wàhálà tí wọ́n ṣe lórí kálàáfíà lè tó mi lára. Ọlọ́run mọ́sà bá ń dúpẹ́ fún wọn. Òun fásitì yìí náà tó ń béèrè pé Ọlọ́run mọ́sà bá ń ṣàlékún dáadáa wọn. Tí n bá ní kí n máa dárúkọ yóò gbàsìkò kì í ṣe yóò ní mo fẹ́ ṣe lénìí. Ibi tá a ti wá ń sọ̀rọ̀ yìí, àfáà kan wà nínú àwọn ọ̀rẹ́ mi, òun ló ní èèyàn kan dẹ̀ wà tó jẹ́ ọ̀rẹ́ òun tó jẹ́ àfáà pé yóò máa ń pa tí ń ṣe mí yìí. Sọ wá mú mi nígbà tí àdọ́dọ̀ ẹni tó mú mi lọ, ọjọ́ àfáà Najmuddin Kéwúnlá. Ìgbà tí àfáà Najmuddin Kéwúnlá náà gbọ́ gbogbo bọ́rọ̀ sí lọ, ó ní tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ipa ọ̀gá àwọn ló lè ka, ipa àfa àwọn ló lè ka, ipa aṣíwájú àwọn ló lè ka. Ok, àwọn ọjọ́ pé ká lọ sọ́dọ̀ àwọn àfa wa, àwọn bàbá wa. Ìgbà tí a máa kúrò nílé lọ níjọ́ náà lọ́hùn-ún, ajá mẹ́ta la lọ. Bàtà máa dé Abẹ́òkúta lọ́dọ̀ àwọn bàbá Sheikh Ma'rufuddin Salahuddin Adabuja. Bàtà dọ́dọ̀ wọn, ajá márùn-ún là ń bẹ nínú ilé pẹ̀lú àmẹ́rin. Èmi àtàwọn méjì tí mo sọ yìí ajẹ́ mẹ́ta, àfáà Najmuddin Kéwúnlá, ọmọ Kéwúnlá bí wọ́n sì kẹrin wa. Bàbá Sheikh Ma'ruf ta lọ bá wọn jẹ́lẹ̀ karùn-ún.
àwa jókòó a sọ̀rọ̀ òun kálukú sọ kí ni bùkátà rẹ̀ kí ni nǹkan tó bá wá so ìgbà tí a sọ̀rọ̀ yìí àwọn bàbá ní ọ̀dà nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé kí n máa lọ ó fi Ọlọ́run tó dá mi búra ó fi bí Al-Qur'ani ṣe tó ó fi búra wallahi lazim wọn àgbà £1 báyìí wọn àgbà náà mi gbọ́nà àdúrà ni wọ́n ṣe fún mi. ó sì tó di pé ń lọ sọ́dọ̀ wọn yìí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà tí mò ń wọlé tọ̀ nínú àwọn bàbá wa nílọrin ni ó fi ọba tó dá mi àtàná Muhammad búra kò sẹ́ni tí wọ́n tó fún mi ní nǹkan kan pé lọ́ọ́ lò nǹkan báyìí mẹ́rin ní ògbà nǹkan kan lò lẹ́yìn fún sásàdúrà fún mi pé Ọlọ́run ó fún ọ lálàáfíà ṣe gbogbo ọdẹ sọ bẹ́ẹ̀. ẹ̀mí nínú ẹ̀sìn wa àbí Allahu azza wa jal pẹ̀lú títóbi rẹ̀ ipe kó jọ kó dákun kó fẹsàn rẹ̀ lórí Islam lórí sunan nabuwa Muhammad sallallahu alaihi wasallam. Ibi tí ń ti gbọ́rọ̀ yìí ni pé gbogbo ala máa fa Abdul Mumin ọ̀kín àbíbẹ̀kọ́ gbogbo ala sì máa dúró ọdún tẹ́ni yìí fi jáná sí fún àfá Suleiman Farouk ní Kíjìpá mufti Ìlọrin àbíbẹ̀kọ́ gbogbo ala sì mọ ojú ọ̀nà tí àfá Suleiman Farouk ní Kíjìpá ń tọ̀ gbogbo ala sì mọ orú àwọn nǹkan àtàwọn róòlù táfá Suleiman Farouk ní Kíjìpá play níbi àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Ẹ̀mà nínú ẹ̀sìn wa nínú ókọ tó já sí wípé ó gbajúmọ̀ nínú ìlànà Súfí tó gbajúmọ̀ nínú ojú ọ̀nà Tìjàníyà bákanáà òun náà ni orúkọ Gáúsù wà òun náà lórúkọ Kútúbù wà. Àfá Suleiman Farouk ní Kíjìpá tí àfá òkín já ajánásì fún láwọn ọdún gbọ́ọ̀rọ̀ oye so lọ́dọ̀ àwọn Súfí pàápàá jùlọ àwọn Tìjàníyà Gáúsù Zamani ni àfá òní Kíjìpá. Kí ni iṣẹ́ Gáúsù Zaman nínú ìlànà Súfí? Kí ni iṣẹ́ Gáúsù Zaman nínú ìlànà Tìjàníyà? Iṣẹ́ Gáúsù Zaman òun ni pé ẹnìkan tó wà ní ipò tó já sí wípé kò sí n tó bá sọ fún Allah bẹ̀ẹ́dà tálọ́ bẹ̀ẹ́dà ò ní gbọ́ kò sí n tó bá sọ fún Allah bẹ̀ẹ́dà tálọ́ bẹ̀ẹ́dà ò ní ṣe. Kódà ń bẹ́nu àwọn Tìjàníyà tó já sí wípé wọ́n ń pe àfóní Kíjìpá ní kútùb. Orin kan bẹ tí mò ń wá ìpìnlẹ̀ rẹ̀ ẹni tó kọ yìí tí rí obìnrin ló kọ àmọ́ mò ń wá ìpìnlẹ̀ orin yìí torí ìkọkúkọ ń bẹ́nu rẹ̀ tó já sí wípé wọ́n ń kọ fáfóní Kíjìpá láwọn ìgbà kan sẹ́yìn títí dìsìn ipe kìíní kan oníkíjìpá kútùbù oníkíjìpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláhì ìsọkúsọ ìkọkúkọ ní bẹ́nu rẹ̀. Lọ́wọ́ kan wọ́n ń pe àfọ́ oníkíjìpá ní kútùbù bákanáà. Kí ni kútùbù nínú ìlànà Súfí pàápàá jùlọ nínú ìlànà Tìjàníyà gẹ́gẹ́ bó ṣe wà ní Jawahirul Ma'ani? So iṣẹ́ kútùbù ni pé Allah bẹ́ẹ̀dà kò ní ṣe nǹkan kan fún ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó jẹ́ ọmọ ènìyàn ni ó jẹ́ ẹranko ni ó jẹ́ màláíkà ni ó jẹ́ àlìjẹ̀nú ni ó jẹ́ irúgbìn ni nǹkan kan Allah bẹ́ẹ̀dà ò ní ṣe fáwọn ẹ̀dá rẹ̀ àyàfi tí Allah bẹ́ẹ̀dà tó bá tó tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ẹni tó jẹ́ kútùbù lórí ilẹ̀. Àfọ́ oníkíjìpá wọ́n ń pè wọ́n ní kútùbù wọ́n ń pè àfọ́ oníkíjìpá ní gáúsù. Àfọ́ ọ̀kín ẹ wá jáná sí fáfọ́ oníkíjìpá ní àìmọye ọdún ní ọdún tó lóǹkà tó pọ̀. So ẹ jáná sí fáfọ́ oníkíjìpá fún ọdún gbọ́ọ̀rọ̀ wọ́n sì ń pe àfọ́ oníkíjìpá ní kútùbù níwájú yín gáúsù níwájú yín. Àfọ́ oníkíjìpá ò wá lè bá Allah bẹ́ẹ̀dà sọ̀rọ̀. Àfọ́ oníkíjìpá wọ́n sì wà Allah bẹ́ẹ̀dà sì fi àdánwò àìsàn kàn yín. Ṣé àfọ́ oníkíjìpá ṣá Allah bẹ́ẹ̀dà tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ yín kan tó fi àdánwò àìsàn yìí kan àfá múmínì ni àbí Allah bẹ́ẹ̀dà ó tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ yín? Sẹ́rí àwọn táwa bá fẹ́ sọ̀rọ̀ tiwa ẹ mọ̀ pé àwọn tiwa máa ń gbọ́rọ̀ tiwa gba dimension mi tó wá sí pé àwọn èèyàn wọ́n fi ṣe kíni wọ́n fi mọ̀nà wọ́n sì fi rí ìtọ́sọ́nà. So oye ẹlòmíì lè máa wò pé ibo lẹni yìí tún gbọ́rọ̀ yìí gbà yìí a gbọ́dọ̀ gbégbá bẹ́ẹ̀ nítorí tuna àṣírí ń bẹ nínú ọ̀rọ̀ yìí fa fún àfọ́ oníkíjìpá tó yá sí wípé àfá múmínì jẹ́ ajánásì fún láwọn ọdún tó pọ̀. So àfọ́ oníkíjìpá ò rí nǹkan kan ṣe fún yá àfá múmínì ó dìgbà tẹ́ tó dọ́dọ̀ àwọn RMQK
àgbákò ńlá ni o, ìdààmú tó tóbi gidigidi ni o, fìtínà burúkú ni o. Ipe odidi ajá náà sí àfáà Suleiman Farouk Oníkíjìpá ní bí àfáà Oníkíjìpá ṣe tóbi tó lọ́dọ̀ ẹ̀yin Súfí, bí àfáà Oníkíjìpá ṣe kàǹkà tó lọ́dọ̀ yín tẹ́ máa ń gbé wọn, oye, bá àfáà Oníkíjìpá ṣe máa ń lérí àṣírí tó, bá àfáà Oníkíjìpá ṣe máa ń sọ pé tí kinní kan bá ṣe kinní kan kìí ṣe lọ́dọ̀ Suleiman ti tàwọn, kò wá sí nǹkan kan tó ṣẹlẹ̀, nǹkan kan ò ṣe kò tàtọ́ lọ́wọ́ wọn ṣẹlẹ̀ sí ní ti dáadáa, nípa ti ìwòsàn, nípa ti ìwàláfíà. Ó dìgbà tẹ́wá tó dé ọ̀dọ̀ àwọn RMQK, ọ̀dọ̀ Najim Kéwúyèmí àbí Kéwúyẹmí, tóun mú yín lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀, so tẹ́ pè láàfà tó kọ́ wọn kéwú, dó ẹni yóò kò mọ̀ kankan nù kéwú náà, wàláì. So góńgó ní ó kó nǹkan sínú ju agbárí ọkùnrin yẹn lọ nípa ọ̀rọ̀ kéwúdé ní ẹni tó jẹ́ àfà fún àwọn Najim Kéwúyẹmí. So Allah Akbar, ẹ̀yin yàn, so òun lẹ́ ń rí yìí o, òun lẹ́ ní ìta bá sọ fún yín pé àwọn oníbídíà gan wọn ní ìsinmi, àwọn oníbídíà wọn ní ìfàyàbalẹ̀, ẹ mọ̀ bú ìbú ẹ mọ̀ ṣépè, òun náà ni gbogbo yín fojú ara yín rí yìí o. So odidi ajá náà sí àfáà Suleiman Farouk Oníkíjìpá, àfọ́ ọ̀kín, odidi ajá náà sí wọn, odidi ajá náà sí àfáà Suleiman Farouk Oníkíjìpá. Àfáà Suleiman Farouk Oníkíjìpá, àfáà tó mú kọ Ọlọ́run tí ń jẹ́ allegedly, àfáà tó mọ tí wọ́n fi ń bọ́ lọ́hun sọ̀rọ̀ tọ́lọ́hun sì gbọ́, tọ́lọ́hun sì ní yé má ṣe bẹ́ẹ̀, allegedly. Odidi ajá náà sí wọn lọ́dọ̀ àwọn RMQK. Ẹ dákun, ṣé kò tó ní rònú fún ìwọ tó fẹ́ mọ̀nà, ìwọ tó fẹ́ rí ìtọ́sọ́nà, ìwọ tó fẹ́ bá lọ́bẹ̀ ẹ̀dá pàdé dáadáa, ṣé kò tó ní ohun ìfironú pèwàdà láti yá sí pé kò mọ̀ pé ẹ̀sìn àánú lẹ̀sìn Tìjàníyà, ẹ̀sìn àánú lẹ̀sìn Súfí, ẹ̀sìn àánú lẹ̀sìn bídíà, àdádálẹ̀ burúkú, kò ní wúlò kankan tí ó ṣe. Nákàlí irinṣẹ́ èṣù ni, gbogbo àwọn nǹkan yún irinṣẹ́ èṣù ni, kò ní wúlò kankan, kò láǹfààní kankan. Ìtàlọ́bẹ̀ ẹ̀dá bá ní kó ṣe ọ́ ní ó ṣe ẹ́, ìtàlọ́bẹ̀ ẹ̀dá bá ní kó dé báyìí ní ó dé báyìí. Kò sí nǹkan kan tó fẹ́ bùkún ẹ, kò sí nǹkan tó fẹ́ dínkù nínú ìgbésí ayé rẹ tó tayọ pé ìtàlọ́bẹ̀ ẹ̀dá bá ní kó ṣẹlẹ̀ ṣẹ ní ó ṣẹlẹ̀ ṣẹ. So Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. So ìgbà tí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ wá nínú ẹ̀sìn wa, mo rí fídíò kan lórí TikTok, mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ gan, mo fẹ́ make post lórí rẹ̀, tí àfá Abdulmumini Ọ̀kín, oye, tí wọ́n invite wọn síbi ìjókòó birthday èyí ọ̀gá àwọn Najimuddin Kéwúyèmí, tí wọ́n sì gbé máìkì fún àfá Mumini pé kí wọ́n sọ̀rọ̀. Oníranran ọ̀rọ̀ ni àfá Mumini sọ bẹ́ẹ̀, àti báyìí mo tẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ kó tó di pé clarification àfá Mumini jáde yìí. Torí mo wá ń wò pé bóò ni àwọn ẹni yìí, bóò ni wọ́n ṣe dọ́dọ̀ àwọn RMQK yìí, gẹ́gẹ́ bó ṣe já sí wípé èyí barista Ọlágúnjú, Ridwan Ọlágúnjú náà, mo rí òun náà tó yá sí pé òun náà wọ́n gbé máìkì fún tóun náà ń kí ọ̀gá àwọn ẹni yìí. Mo wá dorí kodò báyìí, mo wá ní àdánwò ṣe wá ńlẹ̀ Yorùbá. So tálàṣẹ̀, ibo la ti gbé gbági ńlẹ̀ Yorùbá, ibo ni fìtínà yìí ti jẹyọ fún wa. Torí ẹ̀ la ṣe ń sọ fún yín pé ṣé ẹ rí RMQK yìí, wallahi thumma billah, ẹ̀rí tí mo búra lórí rẹ̀, wallahi thumma billah, Súfí ló bí, Súfí ló ṣe kíni, Súfí ló bí RMQK tí wọ́n ń gbé káàkiri yìí, Súfí ló bí. Torí in tí wọ́n gbé dání, ìrìn àjò àwọn Súfí náà ni, ìrìn àjò àwọn Súfí náà ni wọ́n gbé dání. In táwọn Súfí nígbàgbọ́ sí, òun náà làwọn náà ń ṣe kíni, òun náà làwọn náà ń ṣe. Ìrìn àjò àwọn Súfí, ojú ọ̀nà àwọn Súfí, òun náà làwọn náà ń tọ̀. Àìjẹ́ bẹ́ẹ̀, àwọn eléyìí bó ló ṣe rọrùn fún wọn láti lè dọ́dọ̀ àwọn wọ̀nyí.
so ó mà ṣe o so àfọ́ oníkíjìpá ò wá rí ìwòsàn ṣe fún yín odidi gáúsù fa nínú ẹ̀sìn Tìjàníyà nínú ẹ̀sìn Súfí nílẹ̀ Yorùbá odidi kútùbù lọ́dọ̀ àwọn kan wọ́n rí nǹkan kan ṣe fún yín ìgbàtẹ́ tó dọ́dọ̀ RMQK lẹ́tọ́ wá rí ìwòsàn tabarakallahu ahsanul khaliqin Allah wa ẹ̀dà tóbi lọ́ba àṣẹ ibi tí wọ́n bá ti ń rò pé bá o jẹ́ nǹkan kan tó já sí wípé o fẹ́ máa gbé ààrẹ sípò Allah àbáwọn kan wọ́n fẹ́ máa gbé ẹ sípò Allah ibẹ̀ Allah bá ẹ̀dà ó ti jára ń kiri ibẹ̀ Allah bá ẹ̀dà ó ti sọ dẹni ìyẹpẹrẹ oye ẹ máa nínú ẹ̀sìn wáyé lọ wá ìdí tí ń jẹ́ kútùbù yìí tí ń jẹ́ gáúsù nínú Súfí ní tí wọ́n ń pè àfóníkejì Táfà Múmínì jẹ́ ọmọlẹ́yìn wọn nígbà kan Táfà Múmínì fi àwọn dún tó pọ̀ jáná sí fún ẹ lọ wádìí nípa ẹni tí ń jẹ́ ìtumọ̀ gáúsù yìí tí ń jẹ́ ìtumọ̀ kútùbù so gáúsù tí wọ́n ń pè Ibrahimu Inyasi gáúsù tẹ́rí táwọn Tìjàníyà àwọn Súfí ń pè Ibrahimu Inyasi kò sí tí wọ́n fi ń pè fà tó tayọ pé wọ́n ní ìgbàgbọ́ pé Ibrahimu Inyasi lè ṣe ìrànlọ́wọ́ kan fún wọn fa so kò sí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ tó tayọ pé wọ́n ní ìgbàgbọ́ pé ìrànlọ́wọ́ ń bẹ tí Ibrahimu Inyasi lè ṣe fáwọn tó yẹ lẹ́sẹ̀ rí pé tí wọ́n bá wà nù ààrẹ wọ́n pè Ibrahimu Inyasi bọ́n wà nù wàhálà wọ́n pè Ibrahimu Inyasi èyí tó bá rọ opportunity dé Kaula yóò lọ sí di sàárè Ibrahimu Inyasi yóò lọ máa sunkún síbẹ̀ ní ètò yá sí pé kò sí nǹkan kan tí Ibrahimu Inyasi ní kápá láti ṣe fún wọn oye gáúsù yóò ní àwọn ń pe àfóníkíjìpá so àfóníkíjìpá ò wá rí ìrànlọ́wọ́ kankan ṣe fún yín Àfà Múmínì nípa tí àìsàn tẹ́ sọ pé kìnnì kan ó ṣe yín so dó àfihàn yín so oye abẹ́ Allah bá ẹ̀dà kó bá wa fọ̀nà mọ̀ yín kó bá wa tọ́ yín sọ́nà kó bá wa fi tí ń jẹ́ ìsìláàmù àti súnà Nábì ọ̀sẹ́lẹ̀mù kó bá wa fi tayín lọ́rẹ kó bá wa fún yín lágbọ́yé rẹ̀ oye so àmọ́ à ń yọ ẹ̀kọ́ jáde nínú ọ̀rọ̀ tẹ́ sọ nínú clarification tẹ́ sọ pé ẹ sọ ni nínú clarification tẹ́ sọ pé ẹ ṣe oye torí ó ń tú ojú ọ̀nà tẹ́yìn ní bídíà wà lórí rẹ̀ ń tún yín láṣìírí ni so nípa pé odidi àfóníkíjìpá ẹ wá fi odidi àfóníkíjìpá lẹ̀ odidi àfóníkíjìpá tí wọ́n ń sọ nígbà tí wọ́n fẹ́ dìbò fún bó wọ́n ti pè ṣé Bùkọ́lá Sàràkí ni àbí kí ló kọ́ rẹ̀ oye so tí wọ́n ń sọ pé kìnnìkan láti gbàgbé tí wọ́n ń sọ ń gbà náà dé so tẹ́lẹ̀ yìí ò fi padà rí ìbò odidi àfóníkíjìpá so rí àǹfààní ìwòsàn lọ́dọ̀ wọn ó wá di ọ̀dọ̀ RMQK ọmọ nínú ẹ̀sìn wa ẹ bá wa tọrọ ìtọ́sọ́nà fún wọn ẹ bá wa rántí wọn náà àdúrà kálọ̀ bá ẹ̀dà fọ́nà mọ́ wọn kálọ̀ bá ẹ̀dà tọ́ wọn sọ́nà gbogbo wọn lápapọ̀ àti RMQK o àtàfà Múmínì o àti àfóníkíjìpá o ẹ bá wa tọrọ ìmọ̀nà fún wọn kódà àti mùdírù náà tọ́ mo wá kọ àkọlé kan síbẹ̀ ọmọ nínú ẹ̀sìn wa mo ní ìfẹ́ pẹ́ mo ní ẹ jẹ́ ká kí mùdírù lórí àtakò wọn tí wọ́n ṣe fún àwọn RMQK mo mọ̀ pé inú àwọn ọmọ markazi inú wọn ti máa dùn kalẹ̀ pé ó dàbí pé so inú wọn ti máa dùn kalẹ̀ pé ó dàbí pé ọ̀gbẹ́ni yìí ó fẹ́ sọ ìntòdà lónìí so ìntòdà náà ní sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí pé ìntòdà náà ni yóò tẹnu mi jáde tí n bá ní ìntòdà tí mo fẹ́ sọ oye ìyá ní sọ̀rọ̀ mọ́ so tó bá kú yí pé in tí màá sọ lórí social media ohun tí ò bá ìyọ́nú Allah bá ẹ̀dá mu ni ohun tí kò bá ẹ̀sìn Allah bá ẹ̀dá mu ni tó bá kú yí pé ohun tí màá sọ nìyẹn lórí social media mo bẹ̀ Allah bá ẹ̀dá oye kó ṣe kí ni kó má ṣe rọrùn fún mi láti sọ̀rọ̀ mọ́ lórí social media tó bá yá sí pé tó bá kù fún mi tí màá sọ nù so àmọ́ tó dáa náà ni ó jáde lẹ́nu mi gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ ẹ̀yin oníbídíà ti mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin oníbídíà ti mọ̀ pé tó dáa náà ni mo ń jáde lẹ́nu wa a sì sọ pẹ̀lú ẹ̀rí ni a ní sọ pẹ̀lú ìfẹ́nu ọmọ nínú ẹ̀sìn wa àwọn èèyàn ń gbé káàkiri oye àwọn èèyàn ń gbé káàkiri pé ká kọ́mẹ́ndì mùdírù ipe ká tiẹ̀ kí mùdírù lórí iṣẹ́ tí mùdírù ṣe pẹ̀lú pé wọ́n tako àwọn RMQK ipe ká kí wọn ipe ká yẹ wọn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní tọ́ kò sí tó bàjẹ́ ń bẹ kò sí tó bàjẹ́ ń bẹ àwòbáyín kí wọn àwòbáyín kí mùdírù tọ̀ kíkí tèmi fẹ́ wá kí mùdírù òun rè
wọ́n ní mùdírù ń takò àwọn RMQK pé ká kí wọn. Àwọn ẹni tí wọ́n ń sọ pé ká kí mùdírù, kódà àwọn kan wọnú díẹ̀ mi gan tí wọ́n ń sọ pé àmọ́ mùdírù ó yẹ kéèyàn ṣe kinní kan, ọ̀yà yín wàá ṣe nìsín. Àwọn RMQK wọ́n sọ pé àwọn ń jọ́sìn fún ẹ̀mí làwọn ń jọ́sìn fún àbí bẹ́ẹ̀ kọ́. Mùdírù wọn ń takò wọn. Mùdírù ní ìṣìnà ni wọ́n wà lórí rẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ni àánú ni wọ́n wà lórí rẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́. So ẹ máa nínú ẹ̀sìn wa, mùdírù ń pe àwọn èèyàn sí di ṣíà. Mùdírù ń kun ṣíà ní ọ̀dà gidi fún àwọn èèyàn. Mùdírù ń kun ẹ̀sìn rọ́fídọ̀ ní ọ̀dà gidi fún àwọn èèyàn. Kí ni àwọn RMQK ń ṣe? Kí ni àwọn rọ́fídọ̀ ń ṣe? Àwọn rọ́fídọ̀ fa àwọn ṣíà fàyọmá nínú ẹ̀sìn wa, oye wọ́n ní haramu tí wọ́n fa tí wọ́n máa ń ṣe tọ̀wá fún bẹ̀fà lẹ́yìn haramu Makka. Lẹ́yìn haramu Makka, àwọn ṣíà wọ́n ní haramu tó já sí pé wọ́n máa ń lọ ṣe tọ̀wá fún bẹ̀fà. Kí ni wọ́n ń ṣe yẹn? Wọ́n jọ́sìn fún al-Imam Ali ibn Abi Talib radiyallahu anhu. So mùdírù sì ń mú ìròrí wọn wá fún yín lórúkọ ìsìláàmù. Mùdírù sì ń kun ṣíà ní ọ̀dà gidi fún yín bẹ́ẹ̀ nípa ojú ọ̀nà ni. Mùdírù wọn ń takò RMQK tí ń jọ́sìn fún ẹ̀mí, ẹ wá ní ká kọ̀mẹ́ndì wọn. Àwa ò ní bá yín ṣe irú rẹ̀, wallahi. So àyàfi tó bá kéyìn tí ń jẹ́ àkídà yanjú ló fọ́ọ̀lù fún àwọn nǹkan yẹn. Oye. So àwọn RMQK wọ́n jọ́sìn fún ẹ̀mí àbí bẹ́ẹ̀ kọ́? Ash-Shi'atu ta'budu al-a'imma. Àwọn Shia ń jọ́sìn fún àwọn a'imma. Òun là ń sọ yìí tágbà láti ń sọ, èyí tó bá tó bẹ́ẹ̀ tó bá bí dánú Shia kó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí. Aliyu inda ash-Shi'a ilah. Àlí lọ́dọ̀ àwọn Shia Ọlọ́run ni. Òun là ń wí yìí, èyí tó bá bí dánú àwọn Shia kó tami kó tèmi Ahmad Elmeh Yusuf láyà kó sọ pé irọ́ ni. Wallahi kò sí ìtún bí dánú àwọn Rọ́fídọ̀ tí ó tami láyà lórí rẹ̀. Wọ́n àti ìbẹ́ni kankan dánú wọn. So mùdírù wọn ń kun ṣíà lọ́dà gidi fún yín láwọn ẹni tí wọ́n ń jọ́sìn fún àwọn ẹ̀dá kan náà. So wọ́n wá ń takò RMQK táwọn náà ń jọ́sìn fún àwọn ẹ̀dá míì náà. Ẹ wá ní ká máa kọ̀mẹ́ndì mùdírù. Irú àbòsí wo nìyẹn? Irú ìṣẹ̀sìn, irú ìṣèjàmbá fẹ́sẹ̀ lọ́bẹ̀ ẹ̀dá wo nìyẹn? So ẹ ṣe déédéé pẹ̀lú ara yín, ẹ bára yín sòtọ̀rọ̀. Kẹ́yì àwọn ṣíà àwọn RMQK wọ́n sọ pé àwọn ní ìrun wọ́n sọ pé àwọn ń kírun fáwọn ẹ̀mí àbí bẹ́ẹ̀ kọ́, àbí kí ni wọ́n wí? Ẹ bèrè lọ́wọ́ àwọn ṣíà ẹni ìrun wo ni wọ́n ń pè ní sọ̀látù Fatima nínú ìlànà wọn. Àwọn rọ́fídọ̀ ẹ bèrè lọ́wọ́ wọn pé ìrun wo ni sọ̀látù Fatima tí wọ́n ń kí. ṣálọ́bẹ̀ẹ́dà wọ́n ń kí fún sọ̀látù Fatima táwọn ṣíà ń kí, ẹ bèrè pé ṣálọ́bẹ̀ẹ́dà ni wọ́n ń kí fún. So tẹ́ ẹ̀ bá ké ń pa àkídà, tẹ́ ẹ̀ ké ń pa ìlànà àwọn ẹni ìsìnà àtànù, ẹ kàn má mọ̀ bẹ́ wa mọ̀ sọ fún wa pé kìnnìkan ó bẹ́tà kẹ́ bèrè. So wallahi àwa lórí social media ń bíbá yìí a ní sọ nǹkan kan tí èyí bá ṣe òdodo. Tábà wá sọ ohun tí èyí ṣòdodo tó dodo bá hàn sí wa pẹ̀lú ẹ̀rí, kò ní jẹ́ pẹ̀lú pé kó máa ṣagídí kan kó máa halẹ̀ kan òun halẹ̀ má wa. So pẹ̀lú ẹ̀rí tá a sì rí pé ẹ̀rí ni látọ̀dọ̀ Allah tó jíṣẹ́ rẹ̀ ìyọ́nà lọ́bẹ̀ẹ́dà láwọn oye agbọ́dọ̀ tẹ̀lé dẹ́n. So àmọ́ kẹ́ máa sọ fún wa pé ká máa kọ̀mẹ́ndì mùdírù, kọ̀mẹ́ndì kíni? Ká máa kí mùdírù lórí kíni? Kìlómítà ni ẹ máa nínú ẹ̀sìn wa ń bẹ lákọọ́lẹ̀ nínú tíra àwọn ṣíà tó ń bá bí wọn dá kán sọ pé bẹ́ẹ̀ kọ́. Ẹ rí i pé èmi máa ń ta wọ́n láyà gan. Oye ó tẹ̀ tó ọmọ aláìmọ̀ kan yìí mò ń bọ̀ wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún, mo ti ní ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe fún. Oye so nínú àkọọ́lẹ̀ àwọn ṣíà ìbẹ̀m̀bẹ̀ ipé Ali àti Allahu subhanahu wa ta'ala àsopọ̀, wọ́n jọ so papọ̀ báyìí, that is wọ́n jọ lẹ̀pọ̀ báyìí ni. So wọ́n jọ lẹ̀ papọ̀ báyìí ni. Wallahi ń bẹ nínú àkọọ́lẹ̀ àwọn ṣíà. Al-Khumaini ló sọ. Oye Al-Khumaini ló wí. Tọ́ gbogbo àwọn eléyìí ní ìsìn
oye ìbẹ̀bẹ̀ mùdírò mú wọn fún yín kó máa sọ fún yín pa àwọn ṣíà so ṣé ó kéde pé àwọn ṣíà àwọn rọ́fídọ̀lẹ̀ Yorùbá wọn à fẹ́ gbé eléyìí wọn à fẹ́ gbé hàn torí wọ́n mọ̀ yìí pé àwọn mùsùlùmí wọ́n mọ tí wọ́n ń ṣe àwọn rọ́fídọ̀ ò ní gbàwọn eléyìí hàn sí yín rọ́fídọ̀ ò ní sọ fún yín pé òun gbà yìí pé Ọlọ́run ni Àlì kò ní làmọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ rọ́fídọ̀ ò ní làmọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀ láyé oye wọ́n á máa rìn létí tí ni kí wọ́n lè tàn yín wọnú ẹ̀sìn yẹn tó bá ti wá tàn yín wọnú rẹ̀ tán ẹ mọ̀ pé ti ọ̀rẹ́dì wà nù rẹ̀ oye àti jáde ó wà di pírọ́blẹ́mù fún yín ìgbà yẹn wọ́n á máa kó àwọn fáírọ́ọ̀sì burúkú yẹn wọ́n máa kó sí yín lórí so wọ́n máa kó sí yín lórí wọ́n máa ń takò RMQK ká máa kí wọ́n fún kí ni RMQK àti ṣíà ẹ̀sìn kan náà wọ́n ń ṣe kéyì RMQK gan pẹ̀lú Súfí wọ́n jọ ṣe kí ni wọ́n jọ pàdé báyìí so oye wọ́n jọ pàdé báyìí ṣèbí inú ẹ̀sìn Súfí náà ní gbogbo nǹkan ti jẹ́ Allah Súfí náà ń jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sí Allah bẹ̀rẹ̀ dà so kí wá ní so fún délé yìí táwa bá sọ pé a sọpọ́ọ̀tì àwọn individual kan lórí nǹkan kan a máa ń wo gravity sọpọ́ọ̀tì tá fún a máa ń wo irú fìtínà tó lè dálẹ̀ ní ìsìn tí mo bá sọ pé òkè mo fẹ́ sọpọ́ọ̀tì mùdírù lórí tí mùdírù sọ yẹn problemu ni ó jẹ́ hàtà fún èmi gan fúnra lára mi problemu ni ó jẹ́ fún mi lọ́la problemu ni ó ṣe kíni ni ó jẹ́ fún mi lọ́la mà dí so ìdí ni pé ní ọ̀la tí mùdírù bá sọ̀sọ̀kúsọ tá a jáde tá a wá fèsì fún mùdírù lórí rẹ̀ oye so tá a jáde tá a fèsì fún mùdírù lórí rẹ̀ àwọn ẹni tí wọ́n ti gbọ́ pé à ń kọ̀mẹ́ndì mùdírù lórí nǹkan kan oye yóò máa dàbí ẹ̀tàn lójú wọn bẹ́ẹ̀ dẹ̀ ni yóò máa dàbí confusion lójú wọn ìpè ṣe bẹ́ẹ̀ ni yìí la support lọ́jọ́ kìíní àná ó ṣe wá di lónìí ìta tún wá ṣe kíní kan àmọ́ ká dó lórí ẹsẹ̀ wáyé pé ẹni yìí gan náà ń bẹ lórí ìṣìnà so the best ìta sì lè ṣe òun náà ni àpèjúwe ìta ti mú kalẹ̀ so ẹni yìí ń kun ṣíà lọ́dà fún yín so ṣíà sì ré ṣíà náà ń jọ́sìn fún nǹkan mí àtọ̀ sí Allah bẹ́ẹ̀ dà so gẹ́gẹ́ bí àwọn RMQK náà ṣe ń jọ́sìn fún ẹ̀mí wọ́n ń jọ́sìn fún nǹkan mí àtọ̀ sí Allah bẹ́ẹ̀ dà so tí mùdírù bá fẹ́ ká sọpọ́tì wọn ṣíà táwọn náà ń jọ́sìn fún nǹkan mí àtọ̀ sí Allah bẹ́ẹ̀ dà kí mùdírù takò wọn gẹ́gẹ́ bọ́n ṣe takò àwọn kíni àwọn RMQK mùdírù ó rí sọpọ́tì wa oye mùdírù àwọn ẹlẹ́yìn mùdírù inú onídùn rárá so inú ààrẹ tí kénú yí ń dùn sí wa wallahi àwọ ní nǹkan kan tá fẹ́ fi ṣe àmọ́ àwa ń ti wà àwọ sọ ní tí ń jẹ́ òdodo bẹ́ẹ̀ láti wí àdé yìí tí wọ́n bá bí dáa nínú àwọn rọ́fídọ̀ kó sọ pé àwọn òjọ́sìn fún Àlì kó sọ pé Àlì èso Ọlọ́run lọ́dọ̀ wọn wallahi kò sẹ́ni tí wọ́n bí dáa tí ó sọ nù wọn kódà ọmọ aláìmọ̀kan yóò gan kò tó bẹ̀ wọn bí dáa òun náà mà ẹ̀sọ́ àbí tá parí ẹ̀ sí nìyẹn jàre so mo ti ní ìfẹ́ pẹ́ lọ títí lórí lórí ètò náà so nítorí mo ní ètò míì tí mo fẹ́ ṣe ní alẹ́ tá lọ́bẹ̀ ẹ̀dà bá ní kó rọrùn so mo ń bọ̀ mo fẹ́ ṣe rọ́dù fáwọn ṣíà insha Allahul azim oye so ẹnìkan sọ pé my own be say Afonikijipa cannot help these former students ẹ̀yìn náà in tàn sọ náà nù ipò yẹ káwọn èèyàn kí wọ́n lò lákàá wọn so káwọn èèyàn kí wọ́n gbọ́n oye so káwọn èèyàn kí wọ́n gbọ́n ojú ọ̀nà àwọn oníbídíà ojú ọ̀nà àánú ni so ìṣìnà gbáà ni oye báyìí so ẹ dákun ẹni tó ti wà pẹ̀lú Afonikijipa fún àwọn ọdún tó pọ̀ fa ẹni yìí wá fi Afonikijipa lẹ̀ wọ́n lọ bá àwọn RMQK ṣáà Afonikijipa ò lè wẹ ní yìí sàn ni so kíní ní ìsìn ọ̀làjú ní òtún jẹ́ tùnàtí ló jẹ́ fáwọn ẹni tó bá fẹ́ mọ̀nà wípé kò sí nǹkan kan nínú mọ̀nà lọ́dọ̀ àwọn Afonikijipa irọ́ lásán ni bídíà tó ń gbé káàkiri oye àtàwọn RMQK òun gan náà kò sí mọ̀nà lọ́dọ̀ wọn ìsìnà náà ni gbogbo ẹ̀ àánú ni oye so abẹ́ ọlọ́bẹ̀ẹ́dà nínú àánú rẹ̀ kó má ṣàfẹ́sọ àrinlẹ̀ lórí òdodo àwa tí so wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. نعم.